ọ̀gá mi àmọ́ tàbí kí olówó gbọ́ ìkàlẹ̀ yìí mo wá kí aláṣẹ ọ̀gá tiwa olùpàṣẹ Muftau school ọ̀gá wa dáadáa Muftau school tó wà lágbóba lágbólé lówó oyin ọ̀gá mi àgbà ọ̀dọ̀ yìí la wà yìí ilé yìí la wà yìí ilé lèmi táyé lówó oyin ọ̀gá ń pè ọ̀gá bá ń dá olówó owó mi káàsì ni bàbá mi ń gba transfer ẹ̀yẹ dẹ́kọ̀ aláṣẹ olùpàṣẹ Muftau school tó wà ní agbóba àwọn ni wọ́n dúró yẹ ọ̀gá wa ni èjìlá aláyọ̀ aláṣẹ Muftau school wọ́n àtọwọ́ mi àtọwọ́ yọ̀ dàbò yí bàbá wọ́n ti rán táyé sí mi máa ṣe mo ti rí owó yẹn olùpọ̀ ọ̀gán akéwù bàbá ìyàwó tò nínú yẹn Alhaji Muideen àní àwọn tí ń jọbẹ̀ skul yìí náà rèé bàbá yìí náà ni wọ́n ní 1000 kọ́ máa lọ́dọ̀ wá mí aláṣẹ Muftau school mo kéré o ojú òní tì mí ọ̀gá mi àmọ́ tàbí kí olórúkọ ìbàdàn o. mo wá kí olórí bàbá náà ìyá dáadáa alájà dáadáa àná táyé kí ń gbéyàwó lọ́wọ́ wa alájà táyé ló máa ń gbéyàwó mi wá lọ́wọ́ wá kó káàdì mi wọ́n ní wá gbà alájà owó ni wá gbà bàbá ni wọ́n gbà dákun máa gbà á wá wọ́n dà fún yín. mo ní báyìí ìyàwó ẹ má bọ̀ wá Fẹ́mi Jasperi ẹ̀wọ̀n ní bẹ̀yẹn kẹ́ lọ fúnra Fẹ́mi Jasperi charter group Fẹ́mi Jasperi ẹ̀sìn bàbá ó dà fún yín. àgbọ̀dọ̀ lówó ìyàwó àjẹbọ̀ ni. Fẹ́mi Jasperi exchange mo ní kí Fẹ́mi ọgbẹ́ múra tán Fẹ́mi Jasperi ṣe ti yá bẹ́ẹ̀ bá tún wá ṣe tán.
ká ṣe eré ara wa erédèrè ìtàgé eré alárinrin. Pẹ̀lú pẹ̀lú omi tiwa kò ní wá lára. Wọ́n lé òdodo ìgbà omi tiwa kò fẹ́ wàhálà. Àwọn elégbé ìfarabalẹ̀ balógun pẹ̀lú pẹ̀lú omi tiwa wà lára. Wà lára pẹ̀lú omi tiwa kò sí wàhálà. Àwọn nínú gbàdàgbàlẹ̀ balógun rẹ̀ ìbà òru. Ìbà òru àwa ti dìbò àgbà gbèsè ìwé. Ìbà òru ìbà òru àwa ti dìbò àgbà gbèsè ìwé. Ìbà òru ìbà òru àwa ti dìbò àgbà gbèsè ìwé. Ìbà òru ìbà òru àwa ti dìbò àgbà gbèsè ìwé. Ẹ jẹ́ kó yẹ wà lábọ̀ bí a ti ṣe lọ. Ọ̀pẹ wà á. tí omi bẹ̀rẹ̀ ọkọ̀ mi tí ń gbó. kí ló sọ yìí. òfin ni wàláì. olóyè tí èmi sábà gbọdọ̀ pàtàkì ọmọ tó kọrin tán.